àti gbogbo àwọn ìmọ̀ràn rẹ̀ wọ́n lérí náà ni wọ́n ti wá o. Kí wá ní àwọn ìgbésẹ̀ tí ẹ̀yin wá ń gbé lórí ẹ̀ báyìí àbí ṣé ẹ fẹ́ kúrò náà ni? àfẹ́ kúrò àwọn tí wọ́n bá wa rọ̀ náà là ń sáré sí làwọn wá ọ̀nà káàkiri o. bá a bá tiẹ̀ kúrò ibi tá a wà tí ì ṣe 50 ọdún. Ṣé àwọn ìjọba ń kọ́ kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí? Ibù lọ́dọ̀ deputy governor ní tí ń bọ̀ yìí. Kí wá ni àwọn sọ báyìí? Nǹkan tí wọ́n sọ fún mi ni pé kò tó bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ pé kí n lọ fọkàn mi balẹ̀. Àwọn gbégbèsè náà ni nǹkan tí wọ́n sọ mi wá mọ̀ irú gbèsè tí wọ́n fẹ́ gbé o. Lọ́dọ̀ deputy governor bí mo ṣe jáde ń bẹ̀rẹ̀ pé nìyí. Ó dáa. Ṣé ti gbìyànjú àti pé òun gangan àbí àwọn ọba aláyé àwọn kábíyèsí ní agbègbè yín pé láti wọ́nà àlàáfíà lórí ọ̀rọ̀ náà? Yàtọ̀ sí alága ìjọba LCDA tó pè wákàtí àti ọba aṣígangan àti gangan tí wọ́n jọ sọ̀rọ̀ tí wọ́n sì ní àwọn ọ̀rọ̀ nígbà ó di lónìí gan àtún gbogbo tí wọ́n ń sọ ọ̀tún yé wa. Pẹ̀lú gbogbo bọ́rọ̀ ṣe wá rí báyìí ṣé ẹ̀yin bó lẹ ṣe wá ń kó gbogbo nǹkan tó à ń sọ̀rọ̀ ẹ̀ báyìí bóyá ló tó bí wákàtí 24 mọ̀ kí ni kárin tó bá di pé ó mú ìlérí ẹ̀ṣẹ̀ àwọn ìgbésẹ̀ wo lẹ̀yin gbé láti fi rí pé bóyá ẹ fi dáàbò bo ara yín àbí. Yàtọ̀ sí àwọn ọlọ́pàá tá a lọ ọ̀dọ̀ wọn pé kí wọ́n wá kọ́fà wa àtúngbé ìgbésẹ̀ kan jù yẹn náà lọ. Kí wá ní àrọwà yín kí ni àrọwà yín fún lórí ọ̀rọ̀ yìí báyìí yálà fún ìjọba o àbí fún ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ gangan? Àrọwà tí ṣe ojú pé ẹnikẹ́ni tó bá wà máa nípa ẹ̀ ó bá wà rọ̀ àti òun àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tí ìjọba ó sì bá wa mójútó ní wọ́n máa wo nǹkan yẹn ní abẹ́ ó ti ń dá wàhálà rẹ̀. Gbogbo àwọn ọmọ wa Fúlàní tí wọ́n bá ti wọ ìlú gàngán báyìí ní tí wọ́n nínà ni wọ́n ń nà wọ́n ni wọ́n ti ṣe wọ́n lè ṣe ẹni tí ń bá ń ti dìkan bọ̀ tó bá láì jẹ́ pé lọ́dọ̀ wa ní lọ kọ́sà àti jẹ́ Fúlàní ni wọ́n ìnàkúnà oríṣiríṣi ni wọ́n ń ṣe wọ́n lè ṣe lọ́wọ́lọ́wọ́. Ohun tá a gbọ́ ni pé àwọn èèyàn yìí kan pé lẹ́yìn ọjọ́ yẹn tí Sunday Igboho wá pé àwọn èèyàn yìí kan tú àtàkà àwọn èèyàn ará Ìgàngán kan tí wọ́n ti ṣá wọn. irọ́ gbogbo kò sí ní sọ́jọ́ ẹnìkankan ò kú rárá wọn àtọ́ọ̀ṣe ẹnìkankan pẹ̀lú irọ́ gbogbo tí wọ́n ṣe ń fa láti fi ba Fúlàní jẹ́ náà ni. Ọ̀dà ẹ ṣeun gan bó bá tún ṣe jẹ́ a máa pè yín lọ́la láti mọ bó bá tún ṣe jẹ́ sà. Ọ̀dà kò burú. Ẹ ṣeun gan Ọlọ́run á bá wa yanjú ẹ̀. Àmín ṣe gan. Ọba ìsọmọ Nàìjíríà kẹ kúkú gba Fúlàní gbogbo ilẹ̀ Yorùbá káwọn gbélé lọ èyí olórí ibú àgbà ìyàwó fòtá yìí dé bàjẹ́ ẹ̀ ní sí oríire. Àṣẹ. Ẹ wá ń fi Fúlàní rọ́ mi lórí ilẹ̀ bàbá mi kò ní dá fáwọn tó ní. Ìpàdé. Olórí burúkú ayé Fúlàní lórí ìbò fún yín olórí ẹgbàá mẹ́fà tó yẹ ẹ̀ ń gbé mi kiri kí mo bá yẹ ṣe wàhálà lórí ìbò kẹfẹ́ ṣe gómìnà ẹ wá ń tẹ́tì mi èmi ẹ tẹ́tì mi èmi ò tí wà fẹ́ tẹ́tì mi onígbà tẹ́ bá kó gbogbo sọ́jà yín tẹ́lẹ̀ ń kó bọ̀ ẹ tán bá délé mi tẹ kọ́lọ́pàá yín tó wá ká mi mọ́lé ikú púpọ̀ nulẹ̀ mo tó gbà pálágbára ni orí ti bu. Káwọn ọba ìsọmọ Nàìjíríà kẹ kúkú gba Fúlàní gbogbo ilẹ̀ Yorùbá káwọn gbélé lọ èyí olórí ibú àgbà ìyàwó fòtá yìí dé bàjẹ́ ẹ̀ ní sí oríire. Àṣẹ. Ẹ wá ń fi Fúlàní rọ́ mi lórí ilẹ̀ bàbá mi kò ní dá fáwọn tó ní. Ìpàdé. Olórí burúkú ayé Fúlàní lórí ìbò fún yín olórí ẹgbàá mẹ́fà tó yẹ ẹ̀ ń gbé mi kiri kí mo bá yẹ ṣe wàhálà lórí ìbò kẹfẹ́ ṣe gómìnà ẹ wá ń tẹ́tì mi èmi ẹ tẹ́tì mi èmi ò tí wà fẹ́ tẹ́tì mi onígbà tẹ́ bá kó gbogbo sọ́jà yín tẹ́lẹ̀ ń kó bọ̀ ẹ tán bá délé mi tẹ kọ́lọ́pàá yín tó wá ká mi mọ́lé ikú púpọ̀ nulẹ̀ mo tó gbà pálágbára ni orí ti bu. Kí lẹ wí? Àbí tán bá ti tó bẹ́ẹ̀ kan wá.
wọ́n tẹ́tí wa lórí ilẹ̀ bàbá wa wọ́n gbé ìjọba lọ́lágbára lórí ìsọ̀kánù. pé ká má jáde. ká má jáde ìjọba lọ́lágbára láti sọ pé kẹ́nìkan kò lórí ilẹ̀ ìjọba tó ń rẹ dúlẹ̀ báyìí tó ń pa àwọn fámìlì wa tó ń rẹ fún àǹtí wa fúlàní sọ fún àwọn àǹtí mi pé abó ti ẹ̀dà ìjọba ò sẹ́ kankan fún o. Ṣìkáwù dẹ̀ wà ń bẹ̀ Ṣìkáwù dẹ̀ wà ń bẹ̀ ọ̀ lọ́ba Ṣìkáwù. ọ̀ lọ lágbára wọn lórí Ṣìkáwù. àṣẹ ìjọba tiẹ̀ lágbára àṣẹ ìjọba lè sọ pé ẹnìkan ló nílẹ̀ pé ẹnìkan kò nílẹ̀ nígbà tí Ṣàkàrà ń lé gbogbo èèyàn kó lórí ilẹ̀ tí ń lé anybody tí wọ́n ń salùgbó ìjọba orí kankan sọ ìjọba sọ pé ẹnìkan kò nílẹ̀ tí ó Ṣàkàrà bọ́ sórí ilẹ̀ ọ̀pá Yorùbá pa anybody dànù ìjọba ọ̀sọ́ nǹkan kan. wọ́n náà ti sọ̀rọ̀ àǹdí ní ẹbí play table tennis inú ilé. ẹ̀pọ̀n ti sọ̀rọ̀ àǹdí ní. tí èsì bá kọjá lẹ́nu géètì ní tàbára lé mi wọn gbogbo ẹ̀mọ́ Yorùbá ti dé kẹ́ tó débi tó ti bàgẹ́jẹ́ àwọn ń ṣe èrè sábì jẹ́lé kánú. èmi mọ̀ kọ́la. tọ́ṣe máa kó bù wọ́n nìyẹn lọ́jọ́ Friday. ẹrú gé oyin. súùtù máa lẹ́wọ̀ ẹ máa làágùn o. 1.3K. kò ṣe dúró wò sẹ. àwọn ológo. àwọn ayé wà wọn pé wọn ti rú pé ìgbò wọn sọ̀rọ̀ ìgbé tì. ṣẹ̀rí pọ̀ ó pọ̀ yẹ́nyẹ́nyẹ́ ariwo kọ́ ni music. ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ. no ẹ̀yin èèyàn náà ẹ tiẹ̀ sọ fún mi náà ṣé kò jura lọ ẹ fẹ́ máa fa àwọn ọmọ elédèkedè yẹn máa wé àbà màálù àti màálù ìṣọ̀kan ọmọ Yorùbá TV ni o. lákọ 20 January 2021 ẹ lọ document ẹ. Kọ́lá kí ló ṣe ẹ́? Ọmọ bó ṣe ń sáré tó lọ ẹ̀. ó confuse wọn ni. Tó o bá ṣe wọ̀ máa lọ fàájà sẹ́nu géètì mi ní jẹ́ kó jáde lẹ́nu géètì. ọlọ. àrẹsẹ̀ pa ní géèmù yìí o. ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ mo sọ ẹ mọ̀ sí ààrẹ o. ẹ mọ̀ ẹ tí sí ààrẹ. tẹ bá dé káàbọ̀. káwọn báyìí sọmọ Nàìjíríà
kẹ kúkú gba Fúlàní gbogbo ilẹ̀ Yorùbá káwọn gbélé lọ èyí olórí ibú àgbà ìyàwó fún táyé dé bàjẹ́ ẹ̀ ní sí oríire. àṣẹ. ẹ wá ń fi Fúlàní rọ́ mi lórí ilẹ̀ bàbá mi kò ní dá fáwọn tó ní. ìpàdé. olórí burúkú ayé Fúlàní lórí ìbò fún yín olórí ẹgbàá mẹ́fà tó yẹ ẹ̀ ń gbé mi kiri kí mo bá yẹ ṣe wàhálà lórí ìbò kẹfẹ́ ṣe gómìnà ẹ wá ń tírẹ́tì mi èmi ẹ tírẹ́tì mi èmi ò tí wà fẹ́ tírẹ́tì mi onígbà tẹ bá kó gbogbo sọ́jà yín tẹ́lẹ̀ ń kó bọ̀ ẹ tán bá délé mi tẹ kọ́lọ́pàá yín tó wá ká mi mọ́lé nkú kúkú ònulé mo tó gbà pálágbára ni orí ti bu ó dijọ́ Friday tó bá dẹ̀ ti dijọ́ Friday ẹnikẹ́ lọ jẹ mọ́gàdì lágboolé Fúlàní tí ń pààyàn nílẹ̀ Yorùbá ẹnikẹ́ lọ jẹ mọ́gàdì mẹ́ orí yẹn bu. tí wọn ò rí jẹ lágboolé wọn Mọ́gàjí ń Fúlàní. mọ́gàjí náà rí jẹ lágboolé wọn. ah kí ló dé ẹ rọra. adájọ́ tàn ní àárẹ̀ sọ fún wa. ẹ̀ta wọn pẹ́ wò. báyà lọ́mọ ogun báyà lọ́mọ ogun. bóyá gbòó nìkan ní bí àgbo ilẹ̀ Yorùbá ni a rí. wọ́n ti já lágbọ̀n. 1.7. ẹ mọ̀ sí ààrẹ ta ló máa sọ bẹ́ẹ̀ ní radio station pẹ́ ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ ó gbé o.